ló ń dé bó lórí. Ó lè fi gbàgbé ìbàjẹ́ ọmọ ìyá. Ọmọ òòlù wọlé, ọmọ òòlù wọlé. Àjí Yusuf, Bẹ́sẹ̀jẹ́, gbogbo ẹgbẹ́ ọba náà, bẹ́ẹ̀ bá bẹ́sà, bẹ́ẹ̀ ni. Ọlọ́lá, èèpo kàrò òde, èèyàn ti dàpọ̀ Abíọ́dún, ó lẹ́nu wa, ọlọ́lá gbàgbọ́ ti wá, àádọ́dún ní tìrẹ. Ọlọ́lá yẹn ló ní tèmi, ìwọ máa gbádùn ní tìrẹ. Bọ́ndùbọ̀ndù ló ná. Pálípálí ló ń tẹ sílẹ̀, bó ṣe ń ṣe nìyẹn wà ṣe. Ìsìnkú lẹ́nu rẹ̀. Bóyá ẹgbẹ́ kan ní ọmọ Jọ́ọ̀sì ní ojúlówó ọmọ Jọ́ọ̀sì sọ pé dàgbọ́dọ̀dọ̀ lọ́fíìsàn rí ìjẹ̀bọ̀. The guy don't say she's going far. Ìjẹ́ ìyàlẹ́ ìṣòro inú mi lọ́dà. We had a place, I pledge ourselves. I use the word, the Lord is coming. You answer, I'm on Jọ́ọ̀sì, ojúlówó ọmọ Jọ́ọ̀sì, ó yà tó sọ pé they come and shout, we fight our fight, we let you all, ourselves for the apple. Allow us to all. They come bring out, we might not find, we have to go. Ourselves are here, oh yeah, man, you are my judge. Ọ̀tún ọmọ Jọ́ọ̀sì, ó yá àtijọ́. Sára yẹn ti bá yẹ, kò sọ́kọ̀ Jọ́ọ̀sì. Lọ́jọ́ rí ìgboro, àtúntàjọ́ ló ti jọ. Ẹ̀wọ̀n mọ́, ẹ̀wọ̀n mọ́, ẹ̀wọ̀n mọ́. Yé, sọ pé odidi ọmọ màrẹ́ ó, odidi ọmọ. Aláyé wà wò ó, odidi ọmọ. Odidi ọmọ màrẹ́ ó, odidi ọmọ. Aláyé wà wò ó, odidi ọmọ. Ẹwà láìsàn wé ṣe síkanlẹ̀ odidi ọmọ. Ájí Yusuf Olúwọlé odidi ọmọ. Odidi ọmọ odidi ọmọ. Àtàyè ẹwà odidi ọmọ. Àdìváísà ọmọ Jọ́ọ̀sì, ìwà ọmọ Jọ́ọ̀sì, ọ̀tún ọmọ Jọ́ọ̀sì, olú ọmọ Jọ́ọ̀sì, ó ṣe mo dúpẹ́ dẹ̀ ìlú. Odidi ọmọ odidi ọmọ. Àtàyè ẹwà ọmọ ọlọ́fin kan Jọ́ọ̀sì. Odidi ọmọ màrẹ́ odidi ọmọ. Aráyé wà wò odidi ọmọ. Odidi ọmọ màrẹ́ odidi ọmọ. Aráyé wà wò. Ààrẹ náà sí làwọn Jọ́ọ̀sì. Ó yà sọ pé àtijọ́ táláyé ti dáyé pẹ̀lú ọ̀sánmọ́ Jọ́ọ̀sì kọ̀lọ́ tó ṣòrí ìlú. Yusuf Òde àti bí àrògùn Jọ́ọ̀sì ẹ̀ṣẹ̀ bí ẹ̀rí ẹ̀dùn tó ṣòrí ìlú. Ó yà wà ní wa mẹ́. Ájí Yusuf Olúwọlé. Wálé ló múlẹ̀ tó ṣe lóṣì. Ó yàtọ̀ sáwọn ọdún ọmọdé. Ó yàtọ̀ sáwọn máa sanwó lẹ́tà. Ó ṣe mo dúpẹ́. Ọlọ́láyé mo bá rẹ̀ lọ. Èèyàn slice náà Olúwọlé òun. Èèyàn jáde alẹ́ bí oṣù ẹ bá mi kí lọ́dọ̀. Èèyàn ti dàpọ̀ Abíọ́dún gbọ́dọ̀. Èèyàn gbọ́dọ̀ dàpọ̀ tí ẹ kọ́ lárùn. Ọ̀pọ̀ lágbá ìtumọ̀ òṣèlú. Ẹ ti máa bọ́ wa bọ́ máa bọ́. Èèyàn kan tí lẹ́bọ̀ fi náà so òun níbí. Oyè ẹwálé náà. Ojúlówó ọmọ Jọ́ọ̀sì. Èèyàn ti gọ́nà mi dàpọ̀ ọmọ Abíọ́dún. Èèyàn ti commissioner of finance. Èèyàn ti slide. Èèyàn Sulaiman. Èèyàn kan náà lè mú dáre alẹ́ bí oṣù gbogbo Ìjẹ̀bú Òde lọ́wọ́ ẹ̀ ló wà. Ọlọ́láyé kò tààrà òdo lẹ́nu dákú. Ọlọ́láyé ló ní tèmi ó sanwó yíwá sàbọ̀ sákúdù.
ìwà sàmọ́ sábúrò àtàìsà tó sanwó ẹ̀ ó ṣe ó yá sọ pé ájì yóò sùn ájì yóò sùn. ọmọ òdúwọlé níyẹ̀kú bá a gbọ́ àgùntàn sọ́lò wọlé sọ pé ájì yóò sùn ájì yóò sùn ájì yóò sùn.